Fúnkẹ́ ni. Wọ́n wò mí wọ́n ti jí sẹ́ẹ̀rẹ́ pé Buhari òpìlẹ̀ dá. Wọ́n ti sọ pé Buhari òpìlẹ̀ dá. Mo fẹ́ bọ̀ sòkòtò ọ̀rọ̀ láàárọ̀ yìí. Dupe Jayesimi àbí kí ni ẹ ti ń pè ọ́? Máa wí. Lọ́nà ọkọ di mélòó báyìí tó ń tibì kan àkọ́kọ́ lọ́kọ tó ń lọ́kọ bìkan tó ń kún mẹ́ lọ káàkiri. Ó ti ń di méje tí mo kà sí Ọlọ́run náà. Ìwọ nìkan ló bẹ́ẹ̀ ni. Ẹ wá gbà mí. Gbọ́dọ̀ Gboyega. Ṣé tí kan ò bá dà èyàn ò ní bọ́ síbòmí? Ilé ọkọ mi àárọ̀ ni wọ́n kù sí ibẹ̀ rọ̀yàn lọ́rùn ni. Àbẹ̀wò ni ti gbogbo ariwo tó wá ń pa ọ̀dọ̀ kọ méje ọ̀dọ̀ kọ mẹ́tàlá ọ̀dọ̀ mi tẹ̀ tí ìdúró gan. Ojú ẹ̀ tí ọ ni. Kí ló dé? Èwo ni tiẹ̀ ń bẹ̀ nǹkan tó bá wù mí ló wù mí. Ibi tó bá rọ̀ mí lọ́rùn ni màá dúró sí. Tí bá dẹ̀ tún rí pé bẹ́ẹ̀ rọ̀ mí lọ́rùn màá dẹ̀ tún ṣe kí ni màá ṣì. Ọ̀dà àmì tó wà nísìn ọtún rọ̀ lọ́rùn mọ́ pálásẹ̀ pọ̀ rọ̀ lọ́rùn. Ó fi nǹkan sẹ́nu ni. Ó ṣe ń wo ṣe ń ṣọgbẹ́ ẹ̀gàn. Gbogbo nǹkan ti ẹ̀rọ máa dá sọ̀rọ̀ tí wọ́n bá pè é sí ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ṣọ́. Ó dà bá mi tún kà á tó bá fi máa di 20 kó tún pariwo sókè. Ṣé gbogbo ọkùnrin náà dá ni? Gbogbo yín ò dáa. Ńgbà tẹ́ bá fẹ́ yàn lẹ́mọ̀ ṣẹnu àrùn ń kọ́lé fún ọ ń ra mọ́tò ń ṣe gbá irọ́ ń gbogbo ẹ̀. Ńgbà bá wọnú ilé ọ̀hún tán àwọn bá ṣe gbẹlẹjẹ mọ́ ọ lọ ó rí pé òun gangan kò sí kankan lọ́wọ́ ẹ̀ ó kàn fagídí jáyé ni wọ́n dáradára ń ràn òun. Ìwé iṣẹ́ ìmúra sílẹ̀ tí ẹ tó fẹ́. Wọ́n ayé tá a wà yìí nísìnyí wọ́n ní gbogbo ohun tí ọkùnrin bá ṣe obìnrin ni ó gbà á. Torí kíni? Kí ni tiẹ̀ gan náà? Mo ń kìlọ̀ fẹ́ o mo rárá fẹ́ jọjọ ẹ̀sùn ẹ̀ o tọ̀fọ̀rọ̀ fẹ́ lẹ̀ jàre. Ẹ̀yin rẹ̀ ọ̀dá. Ẹ̀yin wo ni ọ̀dá? Kódà ń lórí òkè fún ọ ẹ̀yin rẹ̀ ọ̀dá. Ẹ gbà mí tó o bá lórí òkè fún mi kò lè jẹ́ ohun tí wọ́n ṣe ni wọ́n ṣe. Lọ́dà sí ìwọ ọkùnrin ọ̀dà. Kò sí ìtò wúlò nínú yín. Ẹ̀yin náà ọ̀dà. Èwo nu wọn ni ìwà abú agídí yín pọ̀. ìwà tèmi dá. O tún lójú kòkòrò. Ìwà mi dá. Àìnítẹ́lọ́rùn ní pọ́ kú lọ. Ìyẹn mi. Bẹ́ẹ̀ni. Gboyega mò ń kìlọ̀ fún ẹlẹ́rọ̀ má dá sọ̀rọ̀ mi ò tó bá fẹ́ ta. Ọkùnrin ní ìgbà lójú. lákòó máa ń gbọ́dọ̀ ètò gbà.